ẹni tó bá ṣe yí pé lóòótọ́ wọ́n ń ṣẹ̀sìn, gbogbo ẹnikẹ́ni tí bá ń ṣẹ̀sìn ó gbọ́dọ̀ sọ́pọ́ọ̀tì àlàáfíà, ìdàgbàsókè àbí oore fún ọmọ ènìyàn. Ẹ̀sìn gangan ó wà fún àlàáfíà àwọn ọmọ ènìyàn, ìdàgbàsókè wọn àtàwọn nǹkan tó lè ṣe wọ́n láǹfààní. So bàbá wa ní pé èsè mùsùlùmí ṣé ó ṣáàjẹ́ èèyàn kan tó jẹ́ pé ó fẹ́ràn àlàáfíà, ìfẹ́, ká má jà, ṣé ó sì fẹ́ràn ìdàgbàsókè, ìtẹ̀síwájú, tá bá rí nǹkan tí ó ṣe wá láǹfààní kódà lọ́dọ̀ ìran míì, ìran wọn ọba àyẹpẹrẹ jù wá lọ, àmọ́ tí ń bẹ lọ́dọ̀ ọ̀ràn yẹn ó ṣe wá láǹfààní, ká gbà wọlé, ká lò, ká fi ṣàǹfààní. So ẹ̀sìn ọ̀tako bẹ́ẹ̀ ṣe rí Islam yẹn, gbogbo nǹkan pátá tí ẹ̀yà míì bá ń ṣe tó bá jí oore fọmọ èdè ènìyàn, tí ó bá ti kọlu ìjọ kan ṣoṣo Ọlọ́run, kò kọlu àlàáfíà ọmọ èdè ènìyàn, kò kọlu ìfẹ́ Ọlọ́run àti ànábì rẹ̀, gbogbo nǹkan táwọn èèyàn bá ń ṣe, bóyá wọ́n mú tẹkinọ́lọ́jì wá, wọ́n máa ń fàánì kan wá, wọ́n mú orí kan wá, Islam ò rí jẹ́ tẹ̀. Gbogbo tí Islam ò rí jẹ́ tẹ̀ ọ̀nà mẹ́ta ló pín sí. Ìṣẹ̀dá kíkiní yẹn kò kọlu ìtọ́sọ́nà Ọlọ́run àti ànábì ẹ̀, tàbí kó ṣe pé tí Islam takò yẹn ó kó bá àlàáfíà ọmọ ènìyàn àbí ìfẹ́, àlàáfíà ọmọ ènìyàn àbí ìfẹ́, àbí nǹkan tẹ́ ẹ mú wá yẹn ó lè jẹ́ káwọn èèyàn wọgbó, ó lè jẹ́ kí wọ́n sọnù, kí wọ́n má mọ òótọ́, kí wọ́n sì má ní àǹfààní sí òdodo àbí oore. Nígbà yẹn Islam àtakò nǹkan yẹn. Ṣé wàá rí ìtàn Yorùbá, mi ò fẹ́ sọ̀rọ̀ tó pọ̀ jù ń bẹ. Ìtàn Yorùbá àtàṣà Yorùbá bó ló sì yẹ kó rí lójú mùsùlùmí òdodo tó bá ń gbọ́, bó ló sì yẹ kó rí lọ́dọ̀ ẹni tí làákàyè rẹ̀ pé tí ó rí ọ̀dàrú. Ìran mẹ́ta ní ń pa ìtàn Yorùbá, gbogbo àti ẹni tẹ́ kó ra wọn social media, ìkan bẹ́ẹ̀ máa ń bú wa, àwọn kọ̀ọ̀kan máa ń bú wa tá a bá ń sọ̀rọ̀ torí wọ́n gọ̀, wọ́n fọ́ lórí ẹ̀, because ẹ̀gọ́ ò lè mọ tí ọlọ́gbọ́n ń sọ, ó dìgbà tó bá tó gbọ́n. Mọ̀ ń pàtàkì kan nípa níwò, èmi tó ẹ̀pọ̀ ọmọ òwò ni mí, ìtàn òkè ṣáàgì tí àwọn tó wà ń bẹ̀ wá bá mi, mo mọ̀ tán kó tó di pé wọ́n á bá mi, mo mọ ibi tí wọ́n ń gbé nílùú Wò, kódà àwọn àrán tá a wí níbi tí wọ́n tu ilẹ̀ fún wọn, tí wọ́n ti tulẹ̀ fún wọn láàrin ìgboro Wò, orí ilẹ̀ wọn ni hospital tàún wà, ọmọ wọn ń bẹ lára wa, òun ló fún wa ní ilẹ̀ rẹ̀ pé ká kọ́ hospital tàún. Ẹ bèrè hospital tàún, tẹ́ bá ti fẹ́ pàtàn rádaràda, ẹ tìtì inú yín bọ̀, ẹ wà ní fẹ́ gbódodo, gbogbo ọ̀rọ̀ tí wọ́n bá ti kó sí ńlá gbárí iná lẹ́fẹ̀ẹ́ máa pa káàkiri, nígbà pọ́lọ̀ ní sọ̀tàn fún wa àbí èèyàn rí kan ní sọ̀tàn fún wa. Kí ni evidence rẹ lórí ìtàn náà? Tó bá fẹ́ convince àwa bẹ́ẹ̀ omúkùnrin ni wà àbọ̀ má dìísì wá, tàbí kó mú ọ̀rọ̀ ọlọ́gbọ́n wá, ta lọ́lọ́gbọ́n tí tó sọ̀tàn fún ọ. Bọ́lọ́gbọ́n bá sọ̀tàn fún ọ, ìtàn ò lè yà wá ń wéèrè, kọ̀dẹ̀ lè dà wá láàmú, kọ̀dẹ̀ lè sọ wá di ọ̀tá ara wa. Àwọn mẹ́ta ní ń pàtàn, ó ṣe é ṣe ká ra àwọn mẹ́tẹ̀ẹ̀ta lórí social media. Tẹ́ wá be careful, ẹ̀yin ọlọ́gbọ́n, ẹ̀yin tẹ́ nílà káyé ni ó, ẹ̀yin mẹ́ta ni máa ń pàtàn. Àwọn kan máa ń pàtàn nítorí ìgbàgbọ́ wọn, faith wọn, religion wọn, wọ́n máa fi fẹ́fọ́ ẹ̀sìn wọn. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀tàn tí wọ́n máa ń pa níbi Yorùbá, sáìtì tó bá ti wá lọ́dọ̀ ẹlẹ́bọ báyìí, oríṣiríṣi nǹkan àìrírí, àwọn nǹkan ńláńlá lẹ́mọ̀ gbọ́, bí kí wọ́n ní Oòduà o, àtòkè ọ̀run ló ti ṣe kí ni o, ló ti já wá. Ọ̀tọ̀ séènì wà látòkè ọ̀run ni, ṣé wọn kọ́ ọ́lẹ̀ ni? Wọ́n kọ́ ọ́lẹ̀, wọ́n ń sọ lóòótọ́, àmọ́ gbogbo tí ń sọ nípa ta ni ń pè lóòdùà ọ̀pọ̀ tó ń sọ. Òun kálukú ní ó sì máa ń kílèmù tiẹ̀ náà pé ìtòhùn sọ lòdùdù. Ta ló wá ní kéèyàn sọ pé Oòduà tó ṣe àwa kalẹ̀, sánmà ló ti wá, ó ṣe lè wá láti sánmà nígbà tá Ádámà gangan wá láti sánmà. Ìdí mo mí ni pé Ádámù ò tọ́ sóyè wá láti sánmà. Bó wàá lo Oòduà ọmọ Ọlọ́run fún Ádámà. Àwọn kan máa ń pàtàn ìran alákọ̀ọ́kọ́, àwọn máa ń pàtàn yẹn láti favour relief wọn, ìgbàgbọ́ wọn. Kẹwàá bìkẹ́ àfọ̀yàn tẹ́ bá ń gbọ́ tàn wọn, wọ́n fẹ́ pè yín sí ẹbọ, wọ́n á máa pera wọn lé onítàn.
kódà wọn lè pera wọn ní orúkọ mùsùlùmí kankan wá ara wọn kán pera wọn lórúkọ mùsùlùmí kan. So irú wọn báyẹn tẹ́ ẹ bá ti rí wọn ẹ máa wà bí kíáfù pẹ̀lú tàn wọn, wọ́n fẹ́ jẹ́ kẹ́ ẹ gbàgbọ́ nínú ẹ̀sìn wọn ni. Ìran ẹlẹ́ẹ̀kejì tí wọ́n pàtàn wọ́n máa fi sọ̀tẹ̀ ni àwọn ọlọ́tẹ̀ kò pè ọ̀sẹ̀ sìn ṣùgbọ́n bí àwọn ẹlẹ́yàmẹ̀yà àwọn tribalist wọ́n fẹ́ dájà lẹ̀ láàrin Fúlàní àti Yorùbá, láàrin Ìlọrin àti àwa Yorùbá yòókù. Wọ́n fẹ́ dájà lẹ̀, wọ́n fẹ́ create fìtínátì. Tẹ́ bá ti ń rí ìtàn wọn a máa fi da agboolé rú, wọn a máa fi ba yí ẹni tó ti ga, wọn máa fi bàjẹ́. A sì gbọ́dọ̀ ṣọ́ra. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀tàn tó bá yẹ pé tí ó dà á lẹ́ni jà ẹ ṣọ́ra fún. Ẹgbẹ́ bá ń pàtàn láti fẹ́fọ́ ẹ̀sìn ẹ̀ tó fẹ́ fi bẹ̀sìn ẹlẹ́sìn kan jẹ́ ẹ̀gbọ́n mílíọ̀sìn ẹ̀wà kí á fún pẹ̀lú ẹ̀. Ẹni tí ń pàtàn nítorí ọ̀tẹ̀ wọ́n fẹ́ dájà lé láàrin àwọn àrán síran, wọ́n fẹ́ dájà lé láàrin àwọn ọmọ Yorùbá gangan fúnra wa, tá a lò òrìjínà ọmọ Yorùbá, tá a lọ yọ, tá a ní èso yọ. Oríṣiríṣi àwọn àtàn báyẹn àgbọ́dọ̀ àbíkí á fún bẹ́ẹ̀. A gbọ́dọ̀ jẹ́ kí ìtàn kó ba ẹ̀sìn Islam wa jẹ́, a gbọ́dọ̀ jẹ́ kí ìtàn kó ba àlàáfíà àjọgbépọ̀ wa kó bàjẹ́. Ẹlẹ́ẹ̀kẹta, àwọn gangan ni wọ́n ń pàtàn, àwọn gangan ló ń tàn. Ẹ̀ náà ni ìtàn lórí ìmọ̀, àwọn tí ń wádìí ìtàn. Tàbá débi àwọn tí ń wádìí lórí ìtàn, wọ́n à ń fẹ̀sìn ṣe, kìí ṣe nítorí ẹ̀sìn, kìí dẹ̀ ṣe nítorí ọ̀tẹ̀, kìí ṣe nítorí tribalism. Irú wọn yẹn ẹ̀ ní rí oró ọ̀tẹ̀, bóyá ọ̀tẹ̀ nítorí ẹ̀sìn àbí ọ̀tẹ̀ nítorí tribalism, ẹ̀yàmẹ̀yà pé ẹ̀yà mi ló dáa jù, ẹ̀yà kan ọ̀dà, ẹ̀ ní rí traces ẹ̀. Àwọn kan máa pàtàn wọn lọ ni. Àwọn náà wá rí, wọn kì í ṣe Ọlọ́run, wọn kì í ṣe ànábì. Wọ́n lè sọ̀tàn kan right, wọ́n sì lè sọ̀tàn kan wrong. Wọ́n lè sìtàn pa, ó sì lè wrong. So nípa bẹ́ẹ̀, ìtàn tẹ́ ń pa, tẹ́ ẹ múra ká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 , ẹ wá be careful. Ẹ wá be careful. Ó lè pàtàn kan fáwa ń bì tó máa fi dọ́gbọ́n máa kọlu Islam wa, àbí kọ́ pàtàn kó máa fi kọ́ wa pé ká máa bára kan jà, káàdì bàbá báwọn àràn kan jà, àbí kó pàtàn kó ìbá máa sọ pé ẹnìkan sọmọ ọkọ, ẹnìkan lọ máa lì, ẹnìkan sọmọ ìlú, tó lè bí ìjà lẹ̀ láàrin ìran síran ìlú kan ṣoṣo, fámìlì kan ṣoṣo. Lórí àwọn tàbá ya máa rọ́bì ìsẹ̀yìn ni, torí kò sí ta fẹ́ ṣe ń bẹ̀. Gbogbo tí wọ́n ń pè ń tàn lónìí ṣoṣojú ìwọ tó ń pa. Ìwọ tó bá jẹ́ mùsùlùmí òdodo, ìtàn tó pàtàkì tó lè pè ní ọ̀rọ̀ náà ni ìtàn tọ́lọ́run bá pa láti inú Al-Qur'an àbí ìtàn tánàbí bá pa nú àdíìsì rẹ̀. Àwọn ìtàn yòókù á kàn máa gbọ́ lásán ni, torí nígbà tọ́lọ́run fẹ́ pàtàn fún wa ó fẹ́ tọ́ wa sọ́nà ni, ìgbà Ànábì fẹ́ pàtàn fún wa ó fẹ́ tọ́ wa sọ́nà ni. Àwọn ìtàn yòókù ẹ kàn gbọ́ lásán, ẹ má fi ṣe jà, ẹ má fi kó bá nǹkan mẹ́tẹ̀ẹ̀ta. Àmọ́ ìtàn tọ́lọ́run bá sọ òun nìtàn, ìtàn tánàbí bá sọ òun nìtàn fún onílàákàyè o. Ìyókù èyí tó bá kọlu mẹ́ta ń ẹ wòye sí, wọ́n pàtàn wọ́n fẹ́ fi takò ẹ̀sìn Islam wa, ẹ̀rọ bí ẹ̀sẹ̀. Wọ́n pàtàn wọ́n fẹ́ fi dájà alẹ̀ láàrin ẹ̀yà tí ń gbé pọ̀ lórílẹ̀‐èdè kan, bẹ́ẹ̀ wọ́n fẹ́ fi ìtàn wọ́n fẹ́ fi dájà alẹ̀ láàrin Haúsá àti Yíbò, àbí láàrin Yorùbá àti Haúsá àbí Yíbò. Àwọn àkàn yìí ẹ̀rọ bí ẹ̀sẹ̀. Wọ́n pàtàn wọ́n lè fi dàlú yí gan rú, àbí wọ́n ó fi sọ́ di ọ̀tá ibi tó bára rẹ̀ tó ń gbé, ibi wọ́n bí ọ sí. Wọ́n á pàtàn fọ pé èso ọmọ abẹ ó ti di nǹkan, láwọn èèyàn bá ń sọ pé ó ṣe lè máa joyè lé àwọn lórí, lógún bá bẹ́lẹ̀, àwọn kan ó sọ̀pọ̀tì, àwọn kan ó sọ̀pọ̀tì. Àìmọye ìtàn tàbá tú gbogbo ìtàn wò, gbogbo apáta ọ̀dọ̀ Ádámù láti wá. Akáàkiri gbogbo tá a káàkiri ìrìn àjò bọ́lọ̀ sí fẹ́ kárìn ni. Ibi abáwá bára wa, ibi Ọlọ́run dá wa sínú. Èyí tó pàtàkì ni pé kí n ṣẹ̀sìn tọ́lọ́run ó bi mí léèrè ju àlìkìyámà. Bákan náà kí n gbìyànjú láti unite àwọn èèyàn, kí n sì gbìyànjú láti ṣe àwọn èèyàn láǹfààní. Ráwọn àtàn ọ̀tẹ̀, àwọn àtàn rádáradá, Haúsá ókógun ja Yorùbá, Yorùbá kógun ja Haúsá, ẹnìkan ti gbá ẹgbẹ́ nìsín, ẹ̀yin lẹ́mọ̀ yún. Bọ́ bá ń bi inú
ipò tí Islam wà ẹ sọ jáde ìsìndẹ́sì pé ipò tí Islam wà lónìí tó ti pọ̀ ju gbogbo yín lọ ó ti gbé gbogbo yín mì alhamdulilayi rabbil alamin. Àwọn Yorùbá tẹ́lẹ̀ ẹlẹ́bọ ni wọ́n ìgbà tí Islam dé ọ̀pọ̀lọpọ̀ gba Islam lẹ́yìn ọ̀rẹ́ Christianity dé Christianity náà àwọn èèyàn tó gbà ju ẹbọ lọ so Islam ó pa ẹbọ rẹ́ dé ààyè kan Christianity òun náà pa ẹbọ rẹ́ dé ààyè kan bó jẹ́ sí pé Islam òun nìkan ni ojú ọ̀nà tọ́nà ọba àdìkọ́lá tó fọwọ́ sí inna dina indallahi al-Islam ẹ̀sìn tọ́lọ́run wọn gbà náà lẹ̀sìn Islam àwa yìí nìkan náà la sì máa wọ ilé ìsìn Ọlọ́run tá a sin Ọlọ́run lẹ́ẹ̀márùn lójúmọ́ kò sẹ́ni tí ń sin Ọlọ́run tó wa kò sẹ́ni tí ń rántí Ọlọ́run tó wa la sọ pé Islam òun nìkan lẹ̀sìn tí wọ́n fi ń sin Ọlọ́run kò sẹ́sìn àwọn kan tó dàbí Islam ìṣẹ̀ṣe àṣìṣe ni wọ́n bá ń bí inú ìtàn lọ wádìí ẹ̀ ẹ̀ lọ wò ẹ wò tàn tẹ́ ẹ̀ máa pa oríṣiríṣi tàn rádaràdá tẹ́ ẹ̀ máa pa ìtàn bàbá yín bàbá tẹ́ ẹ̀ pín bàbá gbogbo wa Oòduà yes Oòduà bàbá wa ni kò tọ́ka sí pàmò bọ́ ebi àwọn bàbá yín kan náà wọ́n máa ń kọlà tẹ́lẹ̀tẹ́lẹ̀ yín náà sì máa kọlà lọ Oòduà lè jẹ́ bàbá wa bẹ̀tú wo tàn tẹ́ pa nípa Oòduà kò sí tọ́kàn wà ń bẹ̀ kò sí tọ́kàn wá bí Oòduà bá jẹ́ bàbá wa bàbá tiẹ̀ ń kọ́ ẹ pàtàn Oòduà bí gbà pé ọjà bọ́ láti sánmà ó sọ fò padà sí sánmà Oòduà tó yẹ pé ìfẹ́ wọn sin sí Oòduà tó yẹ pé Mákà ló ti wá tẹ bá ti gbọ́ pé bàbá wa àti Mákà ló ti wá orí yóò lẹ́gbẹ̀mú òkè lẹ́mọ̀ bínú ẹgbẹ̀ pé ẹ̀sìn gan ní ń dà yín láàmú Islam lẹ̀ ń hate Mákà láti wá póòsì ní Egypt láti wá láti Mákà ó dé Egypt ló súnmọ́ Áfíríkà inú Asia lọ ni Mákà wà tí Oòduà bá ń bọ̀ láti Mákà yóò kọ́ dé Egypt náà tó tọ́ wá ní Egypt náà ni kó tó wá dé bí ọmọ yà mẹ́yẹ èdè tẹ́ ń sọ nínú èdè Yorùbá tó pé èdè lábá ni baálé tẹ́ mọ́ wíhun báálù èdè lábá ni sámà tẹ́ mọ́ wíhun sámà èdè lábá ni sàárè tẹ́ mọ́ wíhun èdè lábá mẹ́yẹ èdè ẹ máa parọ́ tanra yín jẹ́ ẹ máa tanra yín pé ilẹ̀ Lárúbáwá láti wá tó bá ní kìí ṣe ìwọ lọ wá láti ibi tó bá wọ̀ bóyá ọjà bọ́ láti sẹ́mọ̀ ní kọ́ máa tanra rẹ jẹ́ yàrá yá rẹ àti bàbá rẹ ọjà bọ́ láti sẹ́mọ̀ èmi ọjà bọ́ láti sẹ́mọ̀ mo ní bàbá tó bí mi bàbá mi ọ̀gá bàbá wa ní Ádámà ẹ máa pàtàn rádaràdà ẹ máa wọgbó lọ ta lọ́kọ̀ tàn fún yín Àjàyí Crowther lẹ́ka tiẹ̀ ní bóun tiẹ̀ sì jẹ́ ẹrú ni ó tó wá máa kọ̀tàn Christian dẹ̀ ni àwọn òwú lọ́kàn tán yín bẹ́ẹ̀ náà mo máa ń sọ wípé Yorùbá lákọọ́lẹ̀ ni àkọọ́lẹ̀ wò lẹ́ni nìkan yín fi pọ̀ lórí Oòduà bẹ́ẹ̀ ṣe rí wọn ní Ọbàtálá tó wá sọ̀rọ̀ ìtàn Ọbàtálá báyìí àti Oòduà oríṣiríṣi táà níyàwó Oòduà táà níyàwó wọn ní olókun sì rí irúnmọlẹ̀ ni irúnmọlẹ̀ tó yẹ pé òòṣà ńlá tẹ̀ máa bọ bẹ́ẹ̀ ṣe máa wí o tó ń gbénú òkun lọ́hùn òòṣà ńlá níbo á ní Oòduà ti ọmọ kan ní Oòduà bí ọ̀kan bí òun ló bí ọmọ méje ṣé ta ló bí ọmọ yẹn fún Ọbàtálá ni ṣé Ọbàtálá ọkùnrin ni àbóbìnrin àbí olókun pọmọ sí ìtàtẹ́ ọmọ pọ̀ oríṣiríṣi tẹ́ ń sọ kí ló dé tó fi pọ̀ tó takora wọn tó rí dáadáa jákujáku ò ní pé ẹ̀ lákọọ́lẹ̀ ẹ̀sìn ní ìtàn ìyá bá bára wa bí Ọlọ́run dá sínú ẹ̀sìn ní ìtàn ìwọ tó dúró tì ìtàn tó bá pàtàn lé tiẹ̀ gan fún ọ ọ̀fẹ́ lè wúlé rẹ kó ọ̀fẹ́ lè wúlé tó ọkọ ọ̀fẹ́ lè wú kó níbi tó wà oríṣiríṣi ìtàn ló wà ó sì máa ń gbára wọn a ní ìdí ẹ̀ àfi ìtọ́ bá ṣàǹfààní tá a bá gbọ́ a gbọ́dọ̀ fi ṣeṣe ọ̀pọ̀lọpọ̀ ọ̀tàn nígbà ẹ̀ máa ń rìn ẹ̀rìn ìfẹ́ ní ìbẹ̀rẹ̀ yín ṣé bẹ́ẹ̀ wá fẹ̀ ní ẹbí ẹ̀ bá nǹkan fẹ̀ ìlú wo tẹ́ ẹ mọ́ Ọ̀yọ́ Aláàfin ṣé Aláàfin ọ̀bá àyàn lọ́yọ̀ọ́ ká sọ yí pé irú Aláàfin Ọ̀yọ́ táwọn wí ẹ bí ẹ̀mẹ́fà ló tú the last Ọ̀yọ́ iná nìyẹn níbẹ̀ ń bi tọ́wà yẹn ní Ọ̀yọ́ state ọmọ Yorùbá àólẹ̀ kan ó fún alẹ́ pè ṣé èpè wàá mú ọ náà ẹ máa dúró tán wà ní Ọ̀ṣun nígbà tí ọ̀rọ̀ ọmọ bí ọlọ́rí ọkọ kọ̀ wá rọ́mọ bí ọwá dodo
àmọ́ kó tó dòdò ó ní gbogbo ẹnikẹ́ni tí bàbá ti rọ́mọ bí bàbá ti wá síbi ọ̀dọ̀ òun yóò máa rọ́mọ bí wọ́n gángan tó ọjọ́ sùn ó rọ́mọ bí o ọwọ́ rọ́mọ fún yàn lọ́mọ gbogbo tán oríṣiríṣi tẹ́ ẹ̀ máa pọ̀ sẹ́yìn ẹni ká máa fọ́lò àbí pé bàbá wa jábọ́ láti sẹ́mọ̀ ó tọ kínní wá èṣù nǹkan ó ti wọlé ògùnlákàyé ó ti wọlé ó wọlé àbòkú àbẹ́sìn oríṣiríṣi bátabàtà ètò nọ́mà wà ń bẹ àmọ́ àká wọ́n tàn ààrẹ jẹ́ àti wọ́n ṣe ṣáàtì làwọn náà ètí ọ̀nà máa wà ń bẹ kọ́dẹ̀ sísítà kátẹ́ ẹ pa tí ò ní oríṣiríṣi tọ́ bá pa kaba yìí wọ́n ti parú ẹ̀ mẹ́fà tí wọ́n bá lórí ikú Ṣàngó ó tọrọ mẹ́rin tí wọ́n sọ ń parẹ́ lórí ikú rẹ̀ lásán lórí ikú Oòduà gan bàbá tó wọ́n ní ó ṣèwà kalẹ̀ oríṣiríṣi rẹ̀ àbí ẹni tó mú àwọn kan wọn gbà pé Oòduà ń bẹ nífẹ̀ẹ́ Oòduà sáré sí mẹ́fẹ̀ oríṣiríṣi èwo la fẹ́ fi mọ̀ pé òótọ́ rè ìlú wọn ló mú lọ́dọ̀ ààrẹ tèmi gbà rè tó gbà nù ọ wà fọ́ọ̀sì àwọn akókò àgbà kí ló wá nọ́mà fò lódodo àti onílàákàyè nítorí nọ́mà fò lódodo àti onílàákàyè ni pé ìtọ́ba sàǹfààní àtẹ̀lé ìtí ọba sàǹfààní àtẹ̀lé àní gbà fún yín kẹ pàtàkì ká máa sọ pé àmọ́ fi gbógun tẹ̀sìn wá àròdù yín ojú tì yín Islam ti ga Ọlọ́run ti pa náà Adébọrẹ́ ó ti gbé súnà ànábì ganá ẹ sì lè bá wa láéláé a ti pọ̀ jù yín lọ àwa yìí náà làgbà tábà ní Yorùbá àwa yìí náà Yorùbá ẹ̀yin ní minority tó ìwọ tọ́jọ́ mọ́ mùsùlùmí mọ́jà wọn ó fi tàkan balẹ̀ ayé rẹ jẹ́ o bí ọba bára rẹ ibi tó wọ Ọlọ́run láti fi ọ sí nìyẹn Ọlọ́run kọ́ wá pẹ̀lú wa subhana rabbika rabbil izzati amma yasifun wa salamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin.